ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Jésù Tẹ́gà Ọ̀nàpàṣà ti jáde láyé. ọ̀kan lára àwọn tó máa ń gun ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ní kẹsẹ̀ láì fi bó ṣe jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Jésù Tẹ́gà Ọ̀nàpàṣà ni wọ́n ti kéde pé ó ti jáde láyé báyìí. Orí ìkànnì Twitter ní ọkùnrin kan Okezie Atani ti kọ́kọ́ kéde ikú Jésù Tẹ́gà, ó sì sọ pé ìyàwó àtàwọn ọmọ ló gbẹ̀yìn rẹ̀. ọkùnrin amòfin yìí jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo tó gbé ààrẹ Bọ́lá Tinubu wọlé nínú ìdìbò ọdún 2023. Gbogbo ìgbà ló sì máa ń gbè sẹ́yìn ààrẹ lórí tẹlifíṣàn. Àmọ́ ṣá, láìpẹ́ yìí kó tó di pé ó kú, ló gbẹnu àtẹ́ lu ààrẹ fún bó ṣe yan àwọn tí wọ́n ti fẹnu sátà ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ gangan fúnra rẹ̀ rí. Ó kìlọ̀ pé òun kò ní dìbò fún Tinubu lọ́dún 2027 tí kò bá ṣe àtúnṣe sí àwọn ìwà tó lè dá omi ìrẹ̀wẹ̀sì sí ọkàn àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n bá jìyà kó tó di ààrẹ.